Sulemana Gausu Samani Ànábì tó nígbà bàbá Fatima a ò bá yẹn Àyìndé Adéṣùmọ̀ ajẹran bàbá Fatima ajẹran oníṣẹ́ ńlá Muhammad mi. Adúpẹ́ fọlọ́hun àwa gba tiwa. Legacy Club ẹ ṣe wọ́n ní bí mo ṣe ń pe Súlè Tekbir Tekbir ẹ pe Sulemana Farouk mi Gausu Samani mi Faruku 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 tí n bá ní Faruku Faruku ẹni Gausu Samani Faruku 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 Sulemana Farouk mi Ọlọ́run dáyẹ̀ sí ìlú Ìlọrin. Bàbá Mariam bàbá Ìrádàtúláyé Farouk mi Ànábì Ọlọ́run Farouk mi Èjìrẹ́ Ànábì Ọlọ́run Farouk mi. Ìgbáyé Ànábì bàbá Fatima a ò bá mú ọmọ Wàsíù Àyìndé à ń jẹran mú ọmọ mi a ò bá Àìṣà Àyìndé o à ń jẹran àyà mú ọmọ mi wàláì àwárí Sulemana Farouk mi àrírámọ́ta láyé Èjìrẹ́ àmọ́ pé adébí rámọ́ta láyé mi àyà Sulemana Farouk mi. Tekbir okay. Tí n bá sọ pé Faruku Faruku àní ẹ pé Gausu Samani Faruku mi Faruku 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 àlùbáríkà mo tọrọ àlùbáríkà mo tọrọ àlùbáríkà mo tọrọ àlùbáríkà mo tọrọ ẹ̀mí gígùn mo tọrọ ẹ̀mí gígùn mo tọrọ ọmọ pé àlàáfíà mo tọrọ àlàáfíà mo tọrọ. Ìrèdè ìrèdè o Sulemana Faruku ìrè wọlé dé Sulemana Faruku. Àjàdí mi Sulemana Faruku mi ọkọ̀ àmọ́ pé mi ra mọ́tò. ìrè wọlé dé Sulemana Faruku. Sulemana Faruku Gausu Samani Sulemana Faruku. ìrè wọlé dé Sulemana Faruku. Ọba tó lókun lọ́sọ̀ máa ní jẹ́ òtẹ́ o aláwùrà bí ló ti yẹ ẹlẹ́yìn o. ìrè wọlé dé Sulemana Faruku. Àmọ́ pé adémi rámọ́ta láyé mi mọ̀dà Mariam mọ̀dà Ìrádàtú mi mọ̀dà Súnkàn mi Àyìndé Adé o àmọ́ pé títí ẹ yàtọ̀. ìrè wọlé dé Sulemana Faruku. Ìrèdè ìrèdè o àmọ́ pé mi ra mọ́ta. ìrè wọlé dé àmọ́ pé mi ra mọ́ta o. Àmọ́ pé dé gbogbo wàhálà ẹ lórí ọmọ ojú ẹ ò ní rí bí láyé ń bí. Àmọ́ pé rámọ́tà láyé ọmọ alimi ń kí wá rámọ́tà láyé ni àmọ́ pé dé aya Sulemana Àjàdí mi Farouk mi. Àmọ́ pé ojú ẹ ò ní rí bí nílé ayé ń bí rámọ́tà láyé mi àmọ́ pé o. Ọlọ́run ọba o àtẹ̀lé ni máa yà nìyẹn ó mọ bó ti ṣe ń ṣe lọ́wọ́ ẹrú ẹ̀ tó dá kó má bá mi sọ ẹ o Sulemana mi Àjàdí
Farouk onídíjì pa o Sulemana mi Àjàdí o ọkọ ọmọ pé Rámọ́tàlá ìrì ọmọ méjì mi èjì rẹ ó fọmọ fọkọ Rámọ́tà mi àmọ́ pé ó fọmọ fọkọ Sulemana mi Àjàdí Àjàdí ó máa ní ìtọ́jú ẹ lọ bó wà láàárọ̀ o ṣùgbọ́n torí èmi kọ́ o nítorí mú wọn mọ́dún o ẹ wá jẹ́ nkọrin kan orin ọmọlúwàbí ẹ̀yìn jù mú ọmọ kan ní orin Afusatu tó kọ́ Fẹ́mi Àyìndé ní lójoojúmọ́ tèmi yé mi mo tẹ̀lé Farouk lọ. tèmi yé mi mo tẹ̀lé Farouk lọ. ajá Afusatu Sadiq mi tó bá ń bẹ ń bí ẹ bá mi ká Afusa gbogbo pàtó bá láyìnbó ó ti mú orin tó jẹ mí Afusa Sadiq mi Rámọ́tà tèmi má yé mi mo tẹ̀lé Farouk lọ́lọ́lọ́lọ́. tèmi yé mi mo tẹ̀lé Farouk lọ. tèmi má yé mi mo tẹ̀lé Farouk lọ. tèmi yé mi mo tẹ̀lé Farouk lọ. wàláì tàláì súnmọ́bìláì tèmi má yé mi mo tẹ̀lé mo wọ̀n lọ. tèmi yé mi mo tẹ̀lé Farouk lọ. orí ayé pẹ̀lú tọ̀run Ọlọ́run fi ṣàjẹmọ́nú. tèmi yé mi mo tẹ̀lé Farouk lọ. tèmi má yé mi tèmi má yé mi tèmi má yé mi tèmi má yé mi mo tẹ̀lé Farouk lálálálá. tèmi yé mi mo tẹ̀lé Farouk lọ. ṣáínà ọlọ́wọ́ náà ó ní tèmi yé mi mo tẹ̀lé Farouk lárídì. tèmi yé mi mo tẹ̀lé Farouk lọ. ajá Rámọ́tà tèmi má yé mi tèmi má yé mi tèmi má yé mi tèmi má yé mi o ajá mọ̀ pé adéramọ́ èjìlẹ̀ ọmọ Kẹ́hìndé wíníwíní lójú orogún ọkọ̀ bábí èjì lówó ọ̀lẹ́tọ̀mí ọba ọmọ tèmi má yé mi ìyá mi abiyamọ gidi ni ẹ Ọlọ́run tó sọ ọ láyé yìí orí ti Mariama wàárí tàwọn tó kù lọ́la ọlọ́wọ́n bá wọn ò ní dá ẹgbẹ́lẹ̀ Àyìndé mi wá sí ò ní gbénú lé máa wòrán òde Ajáramọ́ ó ní bá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gbogbo ẹ̀yin abiyamọ ayé tọkùnrin tóbìnrin wa ó lẹ́kú adúró tì Rámọ́tà ó dúpẹ́ ó ní tèmi yé mi mo tẹ̀lé mú ọ̀kan lọ. tèmi yé mi mo tẹ̀lé Farouk lọ. ó ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ajá sílífà màmá túndétúndé màmá ṣàìná lọ́wọ́ ọdọ́ àyàbí ọlọ́mọ ṣùdí mi ó ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò iná tù mí fẹ́mi àyà ládé ládì àyà tí ládì mò iná ṣìkì mú yìí iná tù fẹ́mi bébí mọ̀dà Monísọ́lá Rámọ́tà ní kí ẹ mò iná ó ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọmọ Làbákẹ́ Gani àtúnṣe gbọ́ mi ọmọ Làbákẹ́ ó ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Ṣadé ayata ìlòlú ọmọ ta Fọlábí ajá Rámọ́tà ó ní gbogbo yín pátápátá ẹ̀ dáná ọrú èyí fọ́mọ́ ó ṣe mo dúpẹ́ sísítà Rámọ́tà aláì mi ẹ máa kú àdúró tí gbogbo yín yẹn ṣe ẹ̀yin obìnrin rere Rámọ́tà aláì mi ń dúpẹ́ o ẹ̀yin àǹfààní rere Rámọ́tà mi ń dúpẹ́ gbogbo ọmọ kéwú ọba ọmọ kéwú ẹ̀yin àǹfààní ńlá ẹ̀yin àǹfààní gidigidi ajá Rámọ́tà mi ń dúpẹ́ gbogbo ẹgbẹ́ gbogbo mùsùlùmí lápapọ̀ chief imam ìlú Ìlọrin kábíyèsí ìlú Ìlọrin ọba ẹ máyà mi ṣe. Fàyíládù ayálà ti fún mi bó ṣe mo dúpẹ́ látàgbàṣẹ́ ẹ̀kútọ́nu bẹ́ẹ̀nẹ́rì public mi ayálà ti fún mi akínrí àwọn tèmi Àyìndé mọ́gbọ́ ọ̀làhàn ajílà ti fún mi lọtí ajá Fàyíládù
aya láti fún mi ẹ kú àdúró tì Rámọ́tà ò ṣe àmọ̀pẹ́ adé Rámọ́tà láyé mi. àhàlà mọ̀ pé ó àmọ̀pẹ́ adé ó ní bá òun dúpẹ́ fẹ́mi mú iná tu o mú iná tu fẹ́mi àmọ̀pẹ́ adé ní bá òun dúpẹ́ táyé lóló ọmọ Afọlábí. ó ní wàá dáná orú èyí fọmọ tiẹ̀ tèmi láyé mi mo tẹ̀lé mú wọn àmì tèmi yé mi mo tẹ̀lé mọ́ wọn lọ. lágbọ́dọ̀ ló wọn bá ayata ilé Afọlábí Àjàrà mọ́tà ní bá ń dúpẹ́ ó ló kú wájú ló ti ó ṣe mo dúpẹ́ ó lè náà mi tọwọ́ yín Ayáfọlábí ẹ máa kú àdúró tì èjì rẹ mi máa wọlé ọmọ Afọlábí Táílolú Sífàx ẹjá tẹkẹ yìí sì ẹ jọ̀ọ́ ìyá tó ń sinmọ ẹ níyàwó ẹ bá fún láyè o ẹ jẹ́ kó níyàwó jó ẹ jẹ́ kó níyàwó jó ẹ jẹ́ kó níyàwó jó. ìrì àkárí yìí o ẹ̀yin abiyamọ ayé ìrì àmàkárí Àyìndé Wàsíù o ẹ jẹ́ kó níyàwó jó. Ṣáínà ọlọ́wọ́ náà ọlọ́wọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ lẹ́mí o. ó ṣe bẹ́ẹ̀. ọlọ́wọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ lẹ́mí o. ó ṣe bẹ́ẹ̀. pẹ̀lú báyìí dà wọ́n. fọwọ́ ọ̀dọ́ ẹ̀ hàn wọ́n. Táwùrìdì pẹ̀lú báyìí dà wọ́n. fọwọ́ ọ̀dọ́ ẹ̀ hàn wọ́n. Àkúìlà. ọlọ́wọ́ ọ̀dọ́ mi Àkúìlà. Késìdà. Àkúìlà. ọlọ́wọ́ ọ̀dọ́ mi Àkúìlà. ọmọ alájà sí ní bàtú. ọmọ pọ́fẹ́sọ̀ tẹ́lá mi mọ̀ ṣùgbọ́n mi. Ṣáínà mi mẹ́wàá tèmi. Àkúìlà èjì náà àdìsá o. ọmọ sílífàtù mi àbẹ̀wò adé mọ́yì. lẹ́bi pẹ́lá mi o. Àyàbíọ́lá mọ̀ ṣùdì ìgbókùn jọ́sí. lẹ́bẹ̀ẹ́ ní sẹ́yìn oró mi. ọmọ ìdàgbà tó làlú sẹ́yìn jájọ́sí. àbẹ̀wò adé. ayọ̀ máa ṣe tí mú mi kíkankíkan. lẹ́bẹ̀ẹ́ ní sẹ́yìn oró mi o. mọ̀tàtà orílì yóò ṣe òun Ṣáínà. mọ̀tà túndé ọkọ̀ mo ní lọ́la o. ànàmù iná tù mí. fẹ́mi yáyà wà nínú aládé. èjì rẹ̀ ní máa wọ̀ ọ̀lẹ̀ ọmọ Afọlábí. ọkọ̀ Ṣáínà Sùsì ni ó ṣe òun o. Rámọ́tà láàyè ó ní pọ́ùn dúpẹ́. Alájà Rámọ́tà mi. Àjà Sílífàtù ni màmá wa. Màmá Ṣáínà mi bẹ́ẹ̀là ní Alájà Sílífà. Ẹ máa kú àdúró tí o. Fẹ́mi máa wó lẹ̀ mọ́ra bá òmú iná tù ní sùúrù bèbí. Àṣàǹdí Sùsì Afọláṣadé. Ìwọ náà wàá dáná orú èyí fọmọ àmì o.
Èjìrẹ́ ọmọ Afọlábí wo bàbá Mariam bàbá Yínká sí fáksà rẹ̀ ẹ̀tọ́ òṣèmọ̀ dúpẹ́ bí mo ṣe ń kí ṣàìdá mi bẹ́là ọmọ sílífà àdìsá lèmi lè fi rẹ̀ wọlé ọkọ̀ ṣáńdì ṣùṣì tèmi. Gbogbo yín kú àlù ó ti fún ramọ́ramọ́. Àdìsá kan máa ń ṣe wá o kan máa ń ṣe wá kan máa ń ṣe wá o ká máa kí wọn. Ọmọ mùsùlùmí àwọn gbọ́dọ̀ yóò di ẹni sani lọ́gbẹ́ o kò mọ̀ pẹ́ sọ̀hún bọ̀ wá dé. Ẹni sani lọ́gbẹ́ o kò mọ̀ pẹ́ sọ̀hún bọ̀ wá dé o. Gbogbo ìsọ̀wọ́ ọ̀la gbogbo ìsọ̀wọ́ aláìdá o. Ìdádógún kù sí dẹ̀dẹ̀ o. Ìdádógún kù sí dẹ̀dẹ̀ o. Àjàlá mọ́tà ní dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Táyọ̀ ọmọ Afọlábí ó ní ìnáwó nítọ́wọ́ ẹ̀ o ẹ̀dúnjọ bí ó ṣe. Àtàkọ́ Ọláṣadé mi èjì rẹ̀ ó wà o. Ẹ̀dúnjọ bí ọmọ méjì Táyọ̀ olú ọmọ Afọlábí aláṣẹ sífàx Àjàlá mọ́tà ó ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ọmọ méjì olóṣè. Iná mi tọ̀wọ́ ẹ̀ ò lámọ́ta ní dúpẹ́ Afọlábí ọmọ méjì mi. Ìwọ náà wà dánárú èyí fọmọ tiẹ̀. Ó ti bá ti gbá àdúgbò gbá lẹ́ka àtàyà tọmọ. Èjìrẹ́ ọmọ rẹ̀ máma rògò ní. Ọlọ́kọ̀ pẹ̀lẹ́ ẹ̀ lọ àti ìràwé sẹ́lọ́kọ̀ nínú gbòòjẹ. Ọmọ méjì kéré fún àlùwàlà mi o. Táyọ̀ olú ọmọ Afọlábí ajá sílífàtù ní ìyàwó ẹ̀ṣẹ́ mọ̀ dúpẹ́ yá pòfẹ́sọ̀ pẹ́lá ni mọ̀ gàgbà nìsa o. Mọ́tàdé ṣìlọ̀ mi àbísàdé. Èjìrẹ́ tiẹ̀ yàtọ̀ o. Èjìrẹ́ tiẹ̀ yàtọ̀ o. Àjàlá mọ́tà gbogbo ẹbí Farouk wọn ní kí n dúpẹ́ lọ́wọ́ Èjìrẹ́. Wọ́n ló kú ànáwọ́ sí òkú àìlú òtí o. Wọ́n ní Mariam ní ká dúpẹ́. Wọ́n ní Godfather àṣàníyẹ lọ́jọ́kọ́jọ́ òmàdídọ̀ láàrin ẹ̀yìn o. Ọmọ méjì mi olúwo ọmọ Èjìrẹ́. Táyé lòlú mi ọmọ Afọlábí. Ṣó ń bá mi tọ́jú? Ọmọ nínú ìṣẹ̀jì iná bọ́lábọ́lá. Orí ọmọ ìyàgbé mi ń dà bọ́lábọ́lá. Èjìrẹ́ ọmọ Afọlábí. Èjìrẹ́ ọmọ Afọlábí. Ọkọ̀ àṣàǹdìsù sí mi Èjìrẹ́ o. Ẹ̀dùn jọ bí ọmọ méjì mi. Àwọn barista Fìlàní. Lọ́yà ọmọ Fìlàní. Káyọ̀dé ọkọ̀ Fọláṣadé èmi ìsúrí tí ó ṣe. Babolúwa Fẹ́mi. Babolúwa nífẹ̀ẹ́ mi. Babolúwa Adémiládé. Àwọn Afọlábí mi sí ìfà ọ̀sẹ̀ lójó mi. Ọkọ̀ tàṣàndì sùn sí bèbí. Sí fàṣí o, sí fàṣí. Ẹ ṣe mo dúpẹ́ màmá wa, àájá sí mi ìmọ̀tò. Ìwọ là ń kí. Àdìmúta bàbá àtà ẹ ṣeun mo dúpẹ́. Ẹ jẹ́ ní sùúrù torí ọlọ́wọ́n bá ìyá ìyàwó ihun tó sọ fún ni mo tẹ̀lé. Torí ọlọ́wọ́n bá ẹ má bínú. Ẹni tó gbájú má lò ó balù. Aṣọ lọ́wọ́ ẹ̀ Àyìndé ọmọ tó bọ̀ láhàn. Òun ló ní náwó èmi lọ́mọ ẹ̀ ṣe ìyàwó. Ó ní kí n máa bá òun dúpẹ́.
bó ti ṣe ń sọ fún mi bẹ́ẹ̀ ni mo hàn kí n lè bá dúpẹ́ Àyìndé mi wá sí i ẹ má bínú torí ọlọ́run wọn bá kó ṣì ń bẹ́ ń bí wọn kú ò Barrister Fìlàní ọmọ Káyọ̀dé ní Fìlàní àwọn ìjìnlẹ̀ ọmọ méjì ọmọ Afọlábí Afọláṣadé Afọláṣadé ayé ìjìnlẹ̀ mi ní Táíwò Afọláṣadé ayé ìjìnlẹ̀ mi ní Táíwò Afọláṣadé. kẹ́sì náà mi ò tún gbọ́dọ̀ pè é ayé Afọlábí mi ní Táíwò Afọláṣadé. ayédújọ́ bí ọmọ méjì Afọláṣadé. ayé ìjìnlẹ̀ mi sífà Afọláṣadé. Ṣadé ìwọ náà Afọláṣadé. Barrister Káyọ̀dé ọmọ Fìlàní ní báwo kíyọ̀ Afọláṣadé. òun náà ọkọ Fọláṣadé Fọláṣadé wà ní méjì Afọláṣadé. Títí Aláyọ̀ Sister Fọláṣadé ayàkejì rẹ̀ ọmọ méjì wà mọ́ta ní bá ń dúpẹ́ ó lẹ́kú wá dúró tì í ó ṣe mo dúpẹ́ àyà Sífàs mi Sífàs mi. lójú ẹ̀mí ẹ Mariam náà á ṣerú èyí àdánù ẹ̀ fún àdàmú yín ká wà á pẹ́ tẹ́ wà á pọ̀ bá Àyà Sífàs mi. Babátúndé náà á máa wá sílé tóbi lọ́ba á ṣerú ẹ̀ lágbọ́dọ̀ lọ́wọ́ ọba wọn wọ́n nífẹ̀ẹ́ lómi ìṣe ẹ́ bó wọlá ọlọ́wọ́ Sífàs mi. Tóyọ̀sí. áńgẹ́lì tó ń ṣọ́ ẹ ikú òní pa ẹ́ lójoojúmọ́ wọn ò ní sùn wọn ò wo wọn láì. Afọláṣadé ayàdèjì rẹ̀ ní Sífàs. Àyà Sífàs mi. ayàdèjì rẹ̀ ní Sífàs. Àyà Sífàs mi. Afọláṣadé Afọláṣadé. Afọláṣadé Afọláṣadé. ayàdèjì rẹ̀ ní Sífàs. Afọláṣadé. ayàdèjì rẹ̀ ní Sífàs. Afọláṣadé. ẹni jọ̀bí o. Ẹnu jọ bí o. ẹni jọ̀bí o. Ẹnu jọ bí o. èjì rẹ̀ ní Sífàs. Ẹnu jọ bí o. èjì rẹ̀ ní Sífàs. Ẹnu jọ bí o. ọlá màmá Mariam. Ẹnu jọ bí o. ìrọ̀rùn ọlá mọ́tà ti yín kámi o. Ẹnu jọ bí o. Sífàs òyìnbó ọlọ́kọ̀ lórí omi èjì rẹ̀ Sífàs. Ẹnu jọ bí o. èjì rẹ̀ Sífàs. Ẹnu jọ bí o. ọlọ́mọge tó wọ́n pínpín. Ìwọ là ń kí. èmi máa ń ṣe èdè ìyàwó Mariam baby ayatollah abdulsalam ọmọ bẹ́ẹ̀ dọ́ọ̀rẹ́ nílùú Ìlọrin ọmọ tí Sulemana Faruku ni. Àjàrà mọ́tà òkú ọmọ ṣe àlàjì ara mọ́ wàá lójú ṣe tàwọn tọ́kù ní ìrọ̀rùn àmìnà ìjìnlẹ̀ òyì ìlànà kí ó rámọ́rámọ́ àyà Sulemana Faruku ni. àyà káṣùṣà àmàlì ni ó ṣe ò lásìkò tiwa. rámọ́tà láyé àyà káṣù mi.
Gáúsù mi. Gáúsù Àjàrà mọ́ta láyé. Àyà Gáúsù mi. Gáúsù Sàmánì èjìlá òyìnlá. Àyà Gáúsù mi. Àyà Sùlẹ̀mọ́nà Fárúkù. Àyà Gáúsù mi. èjìlá mọ́ta láyé. Àyà Gáúsù mi. Àyà Màláíkà Súlẹ̀. Àyà Gáúsù mi. Abiyamọ Ṣáàdì Súlẹ̀. Àyà Gáúsù mi. Ìrẹ̀dá tún ló sọ bẹ́ẹ̀. Gáúsù mi. Ìrẹ̀dá ló sọ bẹ́ẹ̀. Ó lábíyamọ Ṣáàdì Súlẹ̀. Gáúsù mi. Àjàbá ń kẹ́ òkè. Ọmọlẹ́wà Enterprises. Àjàrà mọ́ta láyé ní ìbá òdúpẹ́. Ó lẹ́kú àìlú òtù yẹn ṣeun ṣeun. Ẹ̀yin náà ẹ̀ rojúṣe ti yín. Mọ́tà Mẹ́ríyàm yóò ṣeun o. Wọ́n lè dún ẹ̀ṣẹ̀ ya fún Mẹ́ríyàm. Ìrètè iná oníbàjẹ́ lọ́lá ọlọ́run wọn bá. Gbogbo pàkígbà yóò tọjọ́ bá wáyá. Tíre bá dé báyìí. Mo bá bojú ẹ̀yìn. Wàhálà lọ́hùn lẹ́yìn yẹn. Wàhálà mẹ́yàn lẹ́yìn yẹn. Adúpẹ́ dúpẹ́ dúpẹ́. Ẹ kú àìlú òtù ìfúnra mọ́. Abiyamọ Ṣáàdì Súlẹ̀. Àyà Gáúsù mi. Gáúsù Sàmánì. Àyà Gáúsù mi. Ramọ́ta mi. Ramọ́ta mi. Èjìlẹ̀ òkàlẹ̀ o. Ramọ́ta mi. Àmọ̀ pé àdé mi. Ramọ́ta mi. Àmọ̀ pé àdé mi o. Ramọ́ta mi. Wọ́n ti láì Taofik oníkìkíyẹ. Ramọ́ta mi. Iṣẹ́ kàní kíyẹ. Ramọ́ta mi. Ọmọ àgbárí ìdìdó wà. Ọmọ bàbá wa ní kíyẹ o. Ramọ́ta mi. Èjìlẹ̀ àmọ́ta. Ramọ́ta mi. Ọmọ àjàfàní lẹ́tù níjàsí. Alẹ́ bí oṣù níjẹ̀ kúódé. Ramọ́ta mi. Alẹ́ bí oṣù níjẹ̀ kúódé. Ramọ́ta mi. Kọ́hìndé. Kọ́hìndé. Aya Sulemana. Èjìlẹ̀ Kọ́hìndé. Aya ní Faruku Sulemana. Ìdójọ́ bí Kọ́hìndé. Aya Faruku Sulemana. Ó ṣe Kọ́hìndé. Ẹ̀ṣẹ̀ kọ́. Gbogbo abiyamọ ayé ló ń ṣe nǹkan gidi. Àfà. Bó bá sinmi ẹ̀ níyàwó. Ẹ̀ṣẹ̀ kọ́. Lọ́yà, dókítà, pírẹ́sídẹ̀ntì ìlú, ẹnjìníà, musician, gbogbo èèyàn láàrin ìlú, pàápàá nílùú òyìnbó. Àwọn tó kàwé tán ní táì. Mọ̀láìkà ọlọ́run ọba. Ẹ̀ṣẹ̀ kan ni tó sinmi níyàwó. Kábàjọ́ kàtún bá ayọ̀. Súlẹ̀ máa ń dán. Ànábì ọlọ́run ní, ọ̀rẹ́ ọlọ́run ọba ní. Wàláì Muhammadu Rasulullah akẹ́yìndé pẹ̀fọ́ bàbá Fátímọ̀ nígbà ayé àtọ́bí àràbà bí. Ó ní ohun tó múnú wọn mọ̀ tó fi dùn lórí Fátímọ̀. Pẹ̀lú àwọn ọmọ tó bí Sùlẹ́mọ́nà náà inú ẹ̀ dùn. Wọ́n wá tọrọ ọmọ lọ́wọ́ Súlẹ̀ máa ń jọ. Wọ́n wá tọrọ ọmọ lọ́wọ́ Súlẹ̀ máa ń tó. bí gbogbo wa bá bá wa jó tá a bá bá dundun ẹ̀ṣẹ̀ kọ Àyìndé wá sí ìhù. Súlẹ̀ máa ń tó. Ará Mọ́kà ń jó, ará Mọ́kà ń lùlù. Súlẹ̀ máa ń tó. Orí ògbà sì jẹ́ Àyìndé wá sí ìhù. Súlẹ̀ máa ń tó. Torí pé abiyamọ Ṣáàdì Súlẹ̀. Súlẹ̀ máa ń tó. Olówó ní Súlẹ̀. Súlẹ̀ máa ń tó. Ọlọ́lá ní Súlẹ̀. Súlẹ̀ máa ń tó.
Ramọ́ta mi. Ramọ́ta mi. Ramọ́ta mi. Àyìndé araba mi. Sọ́dọ̀ sọ́dọ̀. Àmì Bọ́lájí ó lẹ́mí dúkù láàfin lólé ayé òun ní sọ̀yà pẹ́ ó lájà Ramọ́ta ó lẹ́mí gígùn ló ń tọrọ lọ́wọ́ Ọlọ́run àmì o Bọ́lájí ló sọ bẹ́ẹ̀ Abdulsalam ó ní bá ń ṣàdúrà fún mami ó ní inú ẹ yóò má dùn títí dọjọ́ alẹ́ ó ṣe mọ̀ nípa àlẹ́fà sùúrù lérè Abdulrazak aya Kaburi aya Sheikh Kaburi náà máa wọlé mọ́ ọ̀nba ajásá àlẹ́fà ṣe mọ̀ nípa ẹ̀gbọ́n tí Ramọ́ta láyé èjì rẹ̀ ọmọ méjì àmọ́ pé adé wàá lójú ṣe tàwọn tó kù ní ìrọ̀rùn lágbára Ọlọ́run ọba ìràdàtù aṣojú wa ajáramọ́ ìràdàtù aṣojú wa. ẹ ṣe mo dúpẹ́ aya Shehu Usman ajáramọ́ ni kí n bá òun dúpẹ́ ajari Síkàtù mi aya Shehu Usman ajá Ramọ́ta ajá Ramọ́ta ní bá wọn dúpẹ́ ó lè kú wájú rotì mo dúpẹ́ ṣe. ajá màmá méjì rẹ ọmọ méjì Isiaq ọmọ àgbáríjì ló mà ọkọ Fatima bìtì ọkọ Ramọ́ta ramúramú ẹ kú wájú rotì ìwọ náà wà lójú ṣe tiwọ náà ní ìrọ̀rùn Isiaq ọmọ bàbá wa Amzat àgbáríjì ló mà Ṣéwù ọmọ Ṣéwù àfa ọmọ àfa ẹ kú wájú rotì àhàlà járámọ́rámọ́ Ramọ́ta tó nínú bínú bẹ́ẹ̀ náà Oyè. Nínú bínú bẹ́ẹ̀ náà Oyè. ó nínú bínú ọ. Bẹ́lẹ́gàn ń pẹ̀gọ́ báwo bá ti bá ẹ rí okùn mọ́ sí kan ẹ̀ ń bẹ̀ o. ó nínú bínú ọ. Bẹ́lẹ́gàn ń pẹ̀gọ́ báwo bá ti bá ẹ rí okùn mọ́ sí kan ẹ̀ ń bẹ̀ o. ẹ̀jí tàtàtà ó kú èèyàn rìnrìn ni ó sọnù ìṣọ̀lára òfin mi ọmọ ìyá lájẹ́ ọmọ àmúṣà àfìlàjà ṣẹ́kù tọdún àbúrò rọ́ọ̀lì ìyá àbẹ̀bí ó ọmọlé ètò ìlàjà ṣẹ́kù tọdún ìṣọ̀láre. Tóyìn Ọjọ́lá màmá Fatima Bintu Sara Fatima Bintu Sara o mọ̀dà tọ̀dá láti fún mọ̀dà tàbí lèmi mi náà fi sá. Mọ̀dà mọ̀rú fún mi àdìsá o. Ọdọlọ́ládé wá sí yóò ṣe o. Òyìnbó ní ibo tèmi. Mọ̀dà Fatima Bintu Sara o. Fatima tàbí Bintu olóríire ọmọ Fatima ńkọ́. Àjíkẹ́ Adé, Àjíkẹ́ Adé. Ọjọ́lá àwọn ti sìn lámì àwọn yóò ṣe wọn aṣọ̀bọ̀ wọ́n jọ ń bára àwọn ọ̀rìn ìwọ̀n ò tọ́ra wọn jẹ́
mọ́tọ́tà jí kẹ́mi fàtí mọ́ mi. Thank you, thank you. Thank you. Àjíkẹ́ Adé, Àjíkẹ́ Adé. Mọ́tọ́tà Àjíkẹ́ Adé, Àjíkẹ́ Adé. Àjíkẹ́ ọlọ́rẹ̀, Àjíkẹ́ Adé. Ajá tó ìyànjọ́ rẹ̀. Kọ́sítọ́mù fíìsà òyìnbó ní ibodè mọ̀tà Àjíkẹ́ Adé. Àwọn ti Sìlámíà aṣọ̀mọ́. Wọ́n jọ ń bá àwọn ní mọ̀tà Àjíkẹ́ Adé. Alájà tó yìn mọ̀tà Àjíkẹ́ Adé. Ẹ kú ẹ̀dùn etí. Àmọ̀ pé lámọ̀tà láyé mọ̀tà Àjíkẹ́ Adé. Olúwayé ó ní ìfòjì araba ń bí. Túndé Túndé máa ń gbọ́ bí n ṣe ń wí. Etí ẹ̀ mọ́ kí ẹ̀ ló ṣe Túndé Túndé. Ṣàìná lọ́wọ́ náà. Ọmọ mọ̀ ṣúrí bẹ́ẹ̀lá ni ọmọ bí ọ̀la mọ̀ ṣúrí. Ọmọ pòfẹ́sọ̀ bẹ́ẹ̀lá mi. Ọlọ́wọ́ ọ̀dọ́ mi ṣàìná. Ọ̀rẹ́ ló tì mí ọmọ tajà náà kú. Ọ̀rẹ́ wa kí n bọ́ bọ́lá mi. Olúwàgbénga ọkọ àbíyá o. Lóyún kúkọ yìí mo bọ̀ torí ọlọ́run Àyìndé o. Ṣàìná ọlọ́wọ́ ọdọ́ mi ṣàìná. Àkúìlà mọ́ kí ẹ ọlọ́wọ́ ọdọ́. Ṣàìná mi pẹ́lá ọlọ́wọ́ ọdọ́. Ṣàìná mi pẹ́lá ọlọ́wọ́ ọdọ́. ọkọ̀ ayọ̀ bọ́lá bèbí mi ọlọ́wọ́ ọdọ́. Ọlá bàbá Naomi, bàbá Sultan, bàbá Malik, bàbá Kamila. Ṣàìná mi pẹ́lá ọlọ́wọ́ ọdọ́. Ṣàìná mi pẹ́lá ọlọ́wọ́ ọdọ́. èèyàn ti yóyó peter mi o Sulemana mi Abíọ́lá àbúrò Sulemana mi Abíọ́lá yóyó peter kó bàbá mi kí ẹ jọ àfẹ́kọ́ndẹ́ni kọ́kọ́ torí ọlọ́run ìkọjáyè ọlọ́run ọba ò fẹ́ ẹ fún wọn láàyè arábàmbí ìran tí ìyàwó títí tó kú lẹ́yìn lọ́hùn tó wá síbí ìwọ́jú ẹ bá wá ìwọ kankan lórí Àyìndé o Àyìndé mi mọ́ra mi. Àyìndé ọmọbọ̀lá Arábàmbí ọmọ tó sábọ̀lá ọkọ̀ ọ̀jì Arábàmbí sùìtì náà mi ṣàtúnmí. Sulemana Abíọ́lá yóyó peter máa wọlé mọ́ra ọmọ Sule Abíọ́lá.
Sulemana Abiola ọlọ́dẹ adé ọlọ́run tó yin Abiola àdìásóyò bí ìta Abiola Abiola mi yóò tèmi ọmọ tàtọ̀ dábọ̀ oṣù di Abiola. ọkọlá ṣe ìdáàtú àpèkẹ́dé ó bàbá lámìlẹ̀ ẹ̀kọ́ Abiola ọmọ àtọ̀dá ni mọ̀ṣú di mi ọlọ́bàbà tàyọ̀ bá mi ọmọ tàtọ̀dá mi kẹ́lá Abiola yóò Peter ó mi ṣubú yóò mi yóò Peter ni ẹ máa lò yóò Peter ni ẹ máa lò. bí gbogbo inú bá kú tára bá nà tá ẹ tára bá nà tá ẹ. tí gbogbo inú bá kú tára bá nà tá ẹ. tára bá nà tá ẹ. orí gbọ̀nsẹ̀ yà gbogbo ẹ̀ ń ṣe bí òógùn ó kàn ń làágùn gbogbo aláwúwo ìwọ ló yóò Peter lẹ́sẹ̀kẹsẹ̀ á wálẹ̀ advert ni mò ń ṣe máa gbowó advert àìjẹ́ bẹ́ẹ̀. yóò Peter this is endorsement gidi ni wọ́n láti san owó ńlá. China ó láti mówó ńlá wá this is free advert tó bá dẹ̀ ti dọ́jà ó ti bọ́jà wọ́n ti ń lo yóyò tẹ́lẹ̀ á tún wá triple lásìkò yìí alábàámbí endorsement kì í ṣe wàásà kì í ṣe wàásà. kì í ṣe wàásà kì í ṣe wàásà. yóò Peter mi o yóò Peter mi o. tó bá sọ pápóró tó bá sọ pápá yóyò ló ń jẹ́ bẹ́ẹ̀. tó o bá ní internal injury tí o bá yẹ bó ṣe ń ṣe é ìwọ ló yóyò gbogbo ń ṣe yóyò Peter o gbogbo ń ṣe yóyò Peter o gbogbo ń ṣe yóyò Peter o gbogbo ṣe yóò Peter o. Dr. Sulemana Aládé Sulemana mi ọkọ Rashidatu Aládé Olúwa torí lọ́ba orí bí yóò mi. ọmọ abẹ ó adé mi yóò mi. ọmọ tàbí aláma síúdì yóò mi. àdìsá ń kọrin ó lọ́mọ bí aláma síúdì yóò mi. bí bàbá bá fẹ́ ń bí bàbá kan á kọ́ bẹ́ẹ̀. ọmọ tàbí ọlàlà tìfù yóò mi. ológun kan jọ ológun kan lọ. ọmọ lọ́wọ́ náà. Parada. ìwà yídà. Parada. Parada. àbúrákà dábà. Parada. ọlọ́wọ́ náà. Parada. ìwà yídà. Parada. èèyàn ta ni. èèyàn tí cup márùn-ún. èèyàn ta ni ikú ń fọmọ rìn. ọmọ òfurufú amọ́rẹ́rìn tani ọmọ pẹ́kú tí ó pọmọ ni ò jẹ́ kọ́ ọmọ òfurufú èèyàn olúwa gbẹ̀ngà
ọmọ takí bọ́bọ̀ ọ̀la o káàbọ̀ sí nàìjíríà olúwàgbé ga ọkọ̀ àdìyà. Hey pasa hey pasa hey pasa èèyàn ló ti fi ọmọ tajà náà kú mo máa ṣàkọ sí bàbá yẹn o. ṣe là ń bá pẹ̀lú tójú ni lọ. àìláńdà ọba kí wọ́n bọ̀dà ọkọ̀ àdìyà àgọ́ iṣẹ́ tà ọ̀dà. ojú wọn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú ni wọ́n yá. ojú wọn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú ni wọ́n yá. tó bá jù wọn lọ pẹ́ntì sọ pé kán yé gbégbó. ojú wọn lọ púpọ̀ ojú ni wọ́n yá. àní kì í ṣááyà ò ṣe mọ̀ dúpẹ́ níkẹ́ bébí. ajàlá mọ́mọ́ òun ń bọ̀ wá o rámọ́rámọ́ rámọ́ tààrà ìdè mi. ṣáínà àní kì í ṣááyà ò ṣe mọ̀ dúpẹ́. èèyàn ló ti ní ọmọ tajànàkú àjànàkú yọ lókèrè ẹ lọ gbé náà wá ẹ lọ gbàdúgbà wá o ẹ wá wọ ọmọ ògùnkùn. àwọn tí bọ́lá di ẹ̀ṣọ́ o. Ó bá mi tọ́jú ẹ̀ bọ́lá kí ẹ̀ ṣó Ẹ̀dọ̀ ó ọkọ̀ lámìdé Ẹ̀dọ̀rádò ọ̀túnba adéṣẹ̀fọ́ Adéṣẹ̀fọ́ wọ́n. àdìdì ṣáà òṣèlú dúpẹ́. àdìdì ṣáà òṣèlú wo. òṣèlú dúpẹ́ sẹ́yìdá Fátímọ̀ òṣèlú dúpẹ́ sẹ́yìdá Fátímọ̀ ọ̀tá mi ò kárẹ̀ sẹ́yìdá òṣè gbogbo yẹn kú àìlú òtí. Sheikh Suleiman ọ̀dí kí n dúpẹ́. Sẹ́yìndà Fátímọ̀ yóò ṣòwò Fátímọ̀. Fátímọ̀ Fátímọ̀. Fátímọ̀ Fátímọ̀. Jabaria Jabaria Fátímọ̀ ta. Fátímọ̀. Ó tún yá Àkúìlà. Ọlọ́wọ́ ọ̀dọ́ mi Àkúìlà. Àkúìlà. Ọlọ́wọ́ ọ̀dọ́ mi Àkúìlà. Àkúìlà. Ọlọ́wọ́ ọ̀dọ́ mi Àkúìlà. Àdìdì ṣáà òṣèlú dúpẹ́ níkẹ́ bébí. Àwọn ọmọ pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ là ó ṣe. Àdìdì ṣáà tèmi o. Ṣílẹ̀kùn ọrẹ Olúwa ṣílẹ̀kùn ọrẹ fún mi. Ṣílẹ̀kùn ọrẹ Olúwa ṣílẹ̀kùn ọrẹ fún mi. Mo dúpẹ́ oore àná. Sùrájú òyìnbó dà.
orin tẹ́mi ń kọ Àyìndé Arábàmbí o ìpẹ̀lẹ̀ fújì wà Àyìndé Adé o orin mú wọn mọ̀ là ń kọ Àyìndé òyìnbó Súrájù súnmọ́ bí. Súrájù òyìnbó dà. Constituency ẹ̀rẹ̀ gbogbo àwọn tó ń kọrin mùsùlùmí. Ìbẹ̀rẹ̀ orin tí mò ń kọ Àyìndé Adé o Tajíwéré Àjísàrí. Ọ̀rọ̀ mú wọn mọ̀ ló bẹ̀rẹ̀. Alias Bashiri mi Rukiyatu mi Aláwìyé aya Amadu Aláwìyé o. Bí gbogbo wọn bá yọ síta tójú wọn gún régé o. Ìṣe náà ń dá wákà náà ń dárin dárin orin àná bí mú wọn mọ. Gbogbo yín ẹ̀kú àdúró ti Sùlẹ̀mánà mi pẹ̀lú Rámọ́tà. Rúkàyàtù mi aya Aláwìyé o ìyàwó Amadu o. Àdúrà máa gbà mí ná ẹ máa kú àdúró ti Sùlẹ̀mánà mi Fàrúkù Sùlẹ̀mánà. Rámọ́tà ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ yìí o ẹni máa bá wa dọ̀rọ̀ yìí o a ní sẹ́ǹsì tó mórí pé. ọ̀rọ̀ yìí o ẹni máa bá wa dọ̀rọ̀ yìí o a ní sẹ́ǹsì tó mórí pé. Sẹ̀míyá máa sí ìràtù ò gbọ́ bí mo ṣe ń rí o Sẹ̀míyá máa sí ìràtù o. Títí bí wàá rí o máa sí lábẹ́bí. Ìyá ń Gánà náà ń pẹ́ Bàsírá bẹ́bí o. Ìyá ń Gánà káàbọ̀ láti ìlú London ṣe dáadáa lóde o Sùìtì Sẹ̀míyàtù o. Bàsírá ìyá ń Gánà mo kí ẹ Sẹ̀míyá máa sí ìràtù. Ọ̀rọ̀ yìí o. Ẹni máa bá wa dọ̀rọ̀ yìí o a ní tìrà tó bójú. ọ̀rọ̀ yìí o ẹni máa bá wa dọ̀rọ̀ yìí o a ní tìrà tó gbójú. Bàsírá bèbí pẹ̀lú Rúkàyàtù mi Bàsírá ó ṣe o. Bàṣírí mi Rúkàyà ìyàwó Amadu o. Sẹ̀míyá Bàsírá tó gbọ́ bí mo ṣe ń wí o. Sùìtì Bàsírátù. Ìyá ń Gánà Bàsírá bèbí o Sùìtì Bàsírátù o. Sẹ̀míyá Bàsírátù ò gbọ́ bí mo ṣe ń wí o. Káàbọ̀ láti ìlú London kó o bá mi ṣètọ́jú ọmọ mi Ràṣídátù mi Queen baby. Ràṣídátù ṣẹ̀dá mi Sùwìtì baby ọmọ nìyẹn Ràṣídátù o. Àkìkí mi Mariam mo ti rí bí o. Àkìkí mi Mariam. Àkìkí dà.
ọpẹ́ yẹmi mi sùwìtì bèbí ọpẹ́ yẹmi jẹ̀mí ládùú. Abusa Sadiki kẹ́ máa bá mi kí ìyàwó wá sí wo. Pẹ̀lá mi náà tún mi Babalọ́lá oṣù ìjìyà mi náà tún. Ọmọ táyé bí gbogbo yín ẹ̀dá wa kàkẹ́ máa dárin dárin òyìnbó bí mú wọn mọ́. Ẹ tọ́jú ọmọ mi Rukayatu mi ọmọ Gawat ìyẹn ìyàwó oyè fẹ́ sọ. Àsọkalẹ̀ àǹfààní kẹ́ máa bá mi kí ọmọ mi Rukayatu mi. Mo ti rí Mújì ń bí pẹ̀lú Mújì Sweety Baby. Ọmọ rẹ̀ ṣáàní Mújì dàtú. Kí gbogbo yín wá máa ń bá mi tọ́jú ọmọ Saudi. Ọmọ Saudi Suraju mi òyìnbó kéwàá. Orin Ànábì Muhammadu kẹ́ máa bá mi kí àkíkí wọn. Ìyẹn àkíkí mi Mẹ́ríyàmá. Ọ̀rọ̀ yìí ó. Rúkàyà ìyá ń dáná ọ̀rọ̀ yìí ó. Rashidatu ọ̀rọ̀ yìí ó Queen. Rashidatu ọ̀rọ̀ yìí ó. Abusa Sadiki ọ̀rọ̀ yìí ó. Ọpẹ́ mi Sùwìtì Jẹ̀mílà ọ̀rọ̀ yìí ó. Mújìdátù ọ̀rọ̀ yìí ó. Ẹni bàbá wa dọ̀rọ̀ yìí ó. A ní tìrà tó bójú. Ọ̀rọ̀ yìí ó. Ẹni bàbá wa dọ̀rọ̀ yìí ó. A ní tìrà tó bójú. Wàláì wọn ò lè jẹ́. Kò lè jẹ́, 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 kò lè jẹ́. Bọ́bá ti tẹ̀ mọ́ wa kò lè jẹ́. Kò lè jẹ́, 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 kò lè jẹ́. Mo tún fọ́ Ọlọ́run múra àyídé. Àtàná bí mú ọmọ bàbá fá. Bàbá fá, 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 Bàbá fá tí mọ̀. Èyí tí mo wí yẹn ọ̀rọ̀ ni. ọ̀rọ̀ ní, ọ̀rọ̀ ní, ọ̀rọ̀ ní, ọ̀rọ̀ ní, ọ̀rọ̀ ní. Yàsí yàsí Yàsí, yàsí, mílíọ̀nù ni ó fojoojúmọ́ ké. Ọ̀rọ̀ yìí ó ẹni máa bá wa dọ̀rọ̀ yìí ó. A ní sẹ́ǹsì tó borí pé. ọ̀rọ̀ yìí ó. Ẹni máa bá wa dọ̀rọ̀ yìí ó. A ní sẹ́ǹsì tó mórí pé. Queen Rashidatu sọ fún wọn pé bẹ́ẹ̀ náà ni. Àní bẹ́ẹ̀ náà ni. Orí àsìkiri lọ́wọ́ Rashida mi. Àní bẹ́ẹ̀ náà ni. Orí Amẹ́ríkà tó rí àsìkiri o. Bẹ́ẹ̀ náà ni. Ó ṣàsìkiri fún mú ọmọ mi. Àní bẹ́ẹ̀ náà ni. Ó ṣàsìkiri fún bàbá Fatimọ. Bẹ́ẹ̀ náà ni. Àsìkiri ló gbé Queen d'Amẹ́ríkà Àyìndé. Bẹ́ẹ̀ náà ni. Queen àsìkiri ló gbé Rashida d'Amẹ́ríkà Àyìndé. Àní bẹ́ẹ̀ náà ni. Òun ló gbé Yangana délùú òyìnbó. Ní bẹ́ẹ̀ náà ni. Ire akari. Àní bẹ́ẹ̀ náà ni. Ló gbé Bàṣírí mi débẹ̀ Àyìndé. Bẹ́ẹ̀ náà ni. Yóò gbé ẹ débẹ̀ d'Amẹ́ríkà. Àní bẹ́ẹ̀ náà ni. Ọmọ Sáúdí òyìnbó Súrájù mi. Ní bẹ́ẹ̀ náà ni. Máa wí pé bẹ́ẹ̀ náà